Allahumma salli ala sayyidina Muhammad wa ya rabbi salli ala sayyidina Muhammad. Allahumma salli wa sallim wa barik ala sayyidina Muhammad al-fatih lima ughliq wal khatim lima sabaq. Eléyìí ni mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní dédé àsìkò yìí kú ètò ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín Al-Hikmat ètò alálùbáríkà tí ń dé sójú wòran yín iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ní gbogbo ọjọ́ Jímọ̀. Èmi ọmọ yín náà ni mo tún kalẹ̀ sórí ètò Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni Ọlọ́run dákun Jímọ̀ tòní ọlọ́mọ ṣe láti máa fi mi àtẹ̀yìn o ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah. Ẹ jẹ́ á múra o kí a lọ kírun Jímọ̀ torí pé ọ̀ranyàn ní ká kírun Jímọ̀ ọjọ́ ọdún ní fáwa mùsùlùmí gbogbo ọjọ́ Jímọ̀ sì ní ọjọ́ Jímọ̀ olóyin ni Jímọ̀ aládùn ní fún wa gbígbàdúrà tí ń bẹ níjọ́ Jímọ̀ ọlọ́mọsà pín kárí ẹnì kọ̀ọ̀kan wa ànábì ní gbogbo ẹni yóò tó bá tún sàṣàlátù fún wa ànábì níjọ́ Jímọ̀ yóò tún gba extra láàdá ọlọ́mọsà pín kárí gbogbo wa náà bákan náà. Ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ òun náà ni wípé ká gbé àwọn àlejò ńláńlá àwọn àfáà ńláńlá jíǹkò ká gbé wọn wá kí wọ́n wá dá wa lẹ́kọ̀ọ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run kí l'Ànábì wí kí l'Ọlọ́run wí. Lónìí àwọn àfáà wa àgbà tí a ti mọ̀ bí ẹ mowó tó tẹ́sí pé òdú ni wọ́n nílé iṣẹ́ Orísun bí wọn kì í ṣàìmọ̀ fólóko gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni a ti gbé wọn wá rí sórí ètò Al-Hikmat àti gbé wọn wá síbẹ̀ rí àwọn ètò àtàwọn máa ń ṣe ní Ramadan kò lè sọ gbogbo ọdọọdún lájọ máa ń ṣe ń bí náà ni. Àwọn náà ni bàbá wa Fadilatu Sheikh Al-Khalifa Muhammad Kamil Muhammad Al-Awwal Garu. Bàbá wa Khalifa Kamil Garu, salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run sọ bá wa sàlékún dáadáa fún yín. Àmín. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah. Ẹ bá kí bàbá wa Alhaji wa Luqmanu Garu, aláṣẹ àtọ́dúdarí iléeṣẹ́ Garu Tech. À ń retí àwọn náà lórí ètò láti dúró tì wá gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe fún wa gbogbo gbà. Ọlọ́run sọ bá wa sàlékún dáadáa fún wọn. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Bàbá lónìí, nǹkan tí mo fẹ́ kí yá sọ ọ̀rọ̀ lé lórí. Tọ́pìkì wa lónìí, a pè ní ẹ̀ṣẹ̀. Táwọn Lárúbáwá ń pè ní adhambu, ẹ̀ṣẹ̀. Àwọn kan náà kí là ń pè ní ẹ̀ṣẹ̀? Ọ̀nà wo là ń gbà ṣẹ̀? Ta là á máa ṣẹ̀? Ǹjẹ́ a máa ṣẹ̀ lọ́hùn? Ǹjẹ́ a máa ṣẹ̀ àwọn èèyàn? Àti mélòó lẹ́ṣẹ̀ pín sí gbogbo tá a fẹ́ yanjú lé nínú? Kódà bí ọba àbáwá rí yanjú tán lé ní bóyá tó wọn jọ mẹ́jọ inshallah. Náà bismillah bàbá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Bismillahi ma sha Allah. La yasuqul khayra illa Allah. بسم الله ما شاء الله لا يصرف السوء إلا الله بسم الله ما شاء الله لا يأتي بالحسنات إلا الله بسم الله ما شاء الله ما كان من نعمة فمن الله بسم الله ما شاء الله لا حول ولا قوة إلا بالله بسم الله الخالق الأكبر وهو حرص مانع مما نخاف ونحسر لا قدرة المخلوق مع قدرة الخالق يلجمه بلجام قدرته وكان الله قويا عزيزا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها المسلمون الكرام السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run bá wa. Alhamdulillah. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run bá wa. Alhamdulillah. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run bá wa. Alhamdulillah rabbil alamin. Tọrọ káàtì gẹ̀ fún aláyélọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run bá kí àwọn sàbí Ànábì wa Muhammad. Àwọn ìyàwó ẹbí àtàrà Ànábì wa Muhammad ọlọ́mọ sábà kẹ́ wọn. Aṣẹ́kùbọ̀ rẹ̀ àsàlátù náà ọlọ́mọ sàfi kárí àwọn olórí wa. Àwọn olórí wa náà làwọn tí wọ́n bí wa, àwọn tí wọ́n kọ́ wa, àwọn tí wọ́n tọ́ wa, àtàwọn tí wọ́n rè wá bí wọ́n ti pọ̀ tó nínú Ọlọ́run dákun. Àwọn tó ń bẹ wájú rẹ̀ nù mọ́sàbà ṣàlékún kí àti gẹ̀ fún wọn. Àwọn tó ń sì ń bẹ láyé nù náà àti bọ̀tán mọ́sàjó dá. Àdúpẹ́ fún Ọlọ́run bàbá lẹ́ẹ̀kan sí pé Jímọ̀ tòní ó tún bá wa láyé. Ọ̀pọ̀lọpọ̀ mọ́sàjá ṣe láyé. Bákan náà la kí atọ́kùn ètò Al-Hikmat Sheikh Abdulkadir ọwọ́ àdúrà Ọlọ́run tí ó gbé yín kalẹ̀ lórí ti dáadáa báyìí.
kó mọ bá yín ṣe Allahumma ẹni amin. ọlọ́run bá ṣe náà ló mọ̀ ṣe la hawla wala quwwata illa billahi azim. àwọn ìbéèrè tí a wá kó kalẹ̀ lénìí ẹ ti ṣí láwẹ́láwẹ́ ni ó pọ̀ rẹpẹtẹ. kí ni jẹ́ṣẹ̀ ta là ń ṣẹ̀ ta ní ṣe ni iná ọ̀ràn wo lẹ̀ṣẹ̀ kún sí gbogbo ẹbẹ́ tí wí ni náà tọ̀ àmọ́ gbogbo tí ẹ béèrè ni náà nǹkan tí ó clear ń bẹ náà ni pé àti pa define ẹ̀ṣẹ̀ àti define ẹ̀ ọlọ́run kúkú sọ fún wa tẹ́lẹ̀ pé ká kú jìnnà sí tá bá wo ní Qur'an Suratul An'am Quran chapter 6 verse 120 ọlọ́run ó kìlọ̀ fún wa níbẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wazaru zahiral ithmi wa batinahu innal ladhina yaksibuna al-ithma sayujzawna bima kanu yaktarifun. Ogun tábà máa wá káàkiri nínú ẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣáà ní ọlọ́ni zaru zahiral ithmi wa batina. Gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ tí gbangba ní tí kọ̀kọ̀ ní ọlọ́ni ká jìnà sífá ọlọ́ni ká gbèjù sílẹ̀ nítorí pé innal ladhina yaksibuna al-ithma gbogbo àwọn tó jẹ́ pé àkáǹtì tí wọ́n save síbẹ̀ ẹ̀ṣẹ̀ ni lọ́tún ẹ̀ṣẹ̀ lósì ẹ̀ṣẹ̀ níwájú ẹ̀ṣẹ̀ lẹ́yìn ẹ̀ṣẹ̀ ní kójọ ọlọ́ni sayujzawna bima kanu yaktarifun àjọ tí wọ́n dájọ́ ní náà á kó fún wọn wọ́n gbẹ̀san rẹ̀. Lábá wo eléyìí ti sọ fún wa ọ̀nà tí ẹ̀ṣẹ̀ pín sí bá sọ pé zaru zahiral ithmi wa batina. sọ èyí tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ gbangba àti ti kọ̀kọ̀ tọ́lọ́n júwe fún wa náà ó jẹ́ fi hàn wá pé méjì náà ni ẹ̀ṣẹ̀ ithmun zahir wa ithmun batin ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ gbangba. Now ìkíní kejì ó yé wa nítumọ̀ ṣùgbọ́n kó lè bá tún yé wa ju bó ti rí tẹ́lẹ̀ lọ wọ́n ní pé ismun zahir al-ithmun zahir ẹ̀ṣẹ̀ tó jẹ́ ti gbangba ma'ruf ní ti gbogbo àmọ̀ ni mashhur ní tó gbajúmọ̀ ni òun náà ni ma yartakibu ul-insan mina zunubi bi jawarihi ma yaktasibu ul-insan mina zunubi bi jawarihi ẹ̀ṣẹ̀ gbangba náà ni tí ọmọ ẹ̀dá ń ṣe pẹ̀lú àwọn oríkèríkè ara rẹ̀ òun ni ẹ̀ṣẹ̀ tó fojú hàn á rí pé oríkèríkè ara lèyàn fi ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ ka zina gẹ́gẹ́ bí ṣìnà àgbèrè wọ̀sírìkọ̀ olè jíjà ẹ̀rí oríkèríkè ara la fi ṣe gbogbo ilé náà wàlọ́kọ̀tì pípa èèyàn àwọn ẹ̀ṣẹ̀ gbangba níbo àwọn ilé wọ̀lẹ́gìbà ìmọ̀banijẹ́ lẹ́yìn ẹ̀gàn kámọ́ gan ni ẹ̀ṣẹ̀ gbangba lòun náà wọ̀nàmímà ká máa ṣòfófó ká sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti pàkọ́ ká gbọ́ ti táyé sọ fún kẹ́hìndé ká gbọ́ ti ìyá lérò fún ìyàwó ká gbọ́ ti ìyàwó sọ fún baálé gbogbo ẹ̀ lọ́tún lósì gbogbo àwọn eléyìí ẹ̀ṣẹ̀ gbangba ni àwọn eléyìí. èyí tó tún wá sí kejì náà ni ẹ̀ṣẹ̀ ti kọ̀kọ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ yẹn la fẹ́ gbé yẹ̀wò ní orí ìjókòó yìí tí gbangba ni ó ti clear torí pé gbogbo kọ̀ọ̀kan tá a dárúkọ yìí tá a bá ní ká máa mú níkọ̀ọ̀kan láti máa ṣàlàyé. òun kálukú náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni. ìkọ̀ọ̀kan rẹ̀ láti máa ṣàlàyé kí ní jẹ́ ṣìnà bó ló ṣe jẹ́ṣẹ̀ kí ní jẹ́ olè jíjà bó ló ṣe jẹ́ṣẹ̀ kí ní jẹ́ kọ́tìlù yẹn kápáyàn bó ló ṣe jẹ́ṣẹ̀ kí ní jẹ́ gíbà ọ̀nà wo ló fi ń jẹ́ṣẹ̀ kí ní jẹ́ nàmímà ọ̀nà wo ló fi ń jẹ́ṣẹ̀ gbogbo àwọn eléyìí kọ̀ọ̀kan ẹ̀ gan ẹ́písòdì bíi mélòó kan kò tí ì lè ṣàlàyé ẹ̀ tán ṣùgbọ́n ká lè mọ bí tá à ń lọ èyí tó farapamọ́ ni tá a kì í fura pé ẹ̀ṣẹ̀ ni ìyẹn gan ni a fẹ́ wò òun náà ni al-ithmu al-batin ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ti kọ̀kọ̀ kí nìdí ká lè bá a ṣàlàyé ẹ̀ kó lè yé wa kẹ́ni tó bá ti jìn sínú ẹ̀ kó lè mọ̀ pé àṣé òun ti ń lọ kó lè padà àtẹni tí ò bá tí ì bọ́ síbẹ̀ náà kó ba lè ṣọ́ra fún. Now ẹ wá rí gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́lọ́run dá wa èèyàn ni wá kí wá la fi ń jẹ́ èèyàn òun náà ni
ní tó ń jẹ́ kọ̀kọ̀ àwọn èèyàn òun náà ni ọkàn wa ló fi já sí pé ẹ̀ṣẹ̀ tí kọ̀kọ̀ tá a wí yìí fal-ithmul batin huwa ma kana bil qalb èyí tá à ń fọkàn ṣe ni òun gan ni wọ́n ń pè ní ẹ̀ṣẹ̀ tí kọ̀kọ̀ tó pamọ́ Ọlọ́run sì kọ̀ fún wa nípa ẹ̀ṣẹ̀ tinú ọkàn ni àti tó pamọ́ nítorí pé kí ni li'anna al-qalba ọkàn tá à ń wí ni huwa asasul insan òun ni ìpìlẹ̀ ọmọ ènìyàn lè tó ṣe pé fàìsà salaha salaha al-jasad wa iza fasada fasada al-jasad kama qala rasulullah sallallahu alaihi wasallam fima akhraja Muslim gẹ́gẹ́ bí ànábì ṣe sọ fún wa nílẹ̀ tí a rí nínú Sahih al-Muslim wípé inna fil jasadi mudghatan iza salahat salaha al-jasadu kulluhu wa iza fasadat fasada al-jasadu kulluhu ala huwa al-qalb ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní bá ṣe ẹran kan bẹ lára àwọn ọmọ èèyàn. Bàbá kẹtẹ tó tú tán kẹ tó tú àárín yẹn because àwọn èèyàn tí ń wò wá ń lé mo fẹ́ kó ń kálukú rí àwọn ẹ̀kọ́ ńláńlá mú nínú àwọn ọ̀rọ̀ tí àwọn khalifa wa ń sọ láàárọ̀ yìí ẹ rí i pé ọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ òun náà ni à ń yanjú pé kí là ń pè ní ẹ̀ṣẹ̀ wọ́n ti jó yé wa pé ẹ̀ṣẹ̀ náà ni nǹkan tó fẹ́ káwọn èèyàn mọ̀ pé ó ń ṣe tó ń wọ̀ tó wò sí kó tó ṣe gbogbo tó bá ti ń ṣe tó fẹ́ káwọn èèyàn mọ̀ pé ó ń ṣe ẹ̀ṣẹ̀ nù ni ẹ mọ̀ bí yẹn bá ń ṣe sìnà nísìkò kò ní fẹ́ káwọn èèyàn káwọn mọ́ bẹ́ẹ̀ bí yẹn bá ń parọ́ kò ní fẹ́ káwọn mọ̀ pé rọ́ ni ìjọ tó bá ní tí irọ́ bá já báyìí yóò ní ojú ó ti òun gan náà pé mo dẹ̀ á parọ́ tó báyìí gbogbo ń tọ́ ọmọ pé ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ kó ń ṣe wọn á ní ẹ̀ṣẹ̀ wa pín sí méjì wọ́n ti wá yanjú ẹ̀ fún wa pé ẹ̀ṣẹ̀ tó hàn ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bu wá mọ̀ ni tẹ́kẹ́ tó bá ti ṣẹ̀ àdùnmọ̀pẹ́ lẹ́ṣẹ̀ ni àmọ́ ẹ̀ṣẹ̀ kan wá ń bẹ tó pamọ́ tá à ń ṣẹ̀ tá a fura mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ibẹ̀ ni bàbá bọ̀rọ̀ dé tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ọkàn ṣùgbọ́n kó tó pé wọ́n tú àdìsí yẹn fún wa ẹ jẹ́ ká dókè lọ́hùn náà tí bàbá wa khalifa wa Muhammad Kamil Garu wọ́n sì wá ń kalẹ̀ láti yànnàná rẹ̀ fún wa kí wọ́n lè bá ọ̀rọ̀ náà débi ọ̀kìnìwín tí gbogbo ó fèyí lágbọ̀ọ́yé gbogbo nǹkan tí wọ́n ń sọ ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikima mo rò pé ń gbẹ́rùn àwọn àfa wa khalifa wa Muhammad Kamil Garu tí wọ́n yànnàná ọ̀rọ̀ fún wa nípa tí à ń pè ní ẹ̀ṣẹ̀ wọ́n á tún wá bọ̀rọ̀ débi àdìsí ànábì wa Muhammad tó náà ti sọ fún wa pé ẹ̀ṣẹ̀ pín sí méjì àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó hàn tí gbogbo wa dámọ̀ pẹ́ṣẹ̀ ni ẹni tó jalè nísìnyí tó bá gbà mú òun náà ti mọ̀ pé òun ò lè fara rí lọ ẹni ó parọ́ tí irọ́ bá já òun náà mọ̀ pé yẹsùn òun ọ̀dọ̀ ọbojú ni ẹni ó ṣe sìná tó bá ká mú pé ìyàwó níyàwó náà lọ ń bá ṣàṣepọ̀ òun náà ò ní fẹ́ káyọ́ mọ̀ pé tóun ṣe ọ̀nù torún náà mọ̀ pé tóun ṣe ní ọ̀dà àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi wọ́n láwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tá à ń ṣẹ̀ tá a mọ̀ pẹ́ṣẹ̀ ni fẹ́ pé ọkàn la máa fi ṣe yẹn ni wọ́n fi mú àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam wá pé bá a ṣe ẹran kan bẹ nú ara ẹ̀wẹ́ ènìyàn bí ẹ tú dé nìyẹn bá ẹ má jẹ́ ń gbẹnu yín sọ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fáwọn ará ilé bismillah. èyí tí a sọ pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ yìí èyí tí ń ti ọkàn wa ni òun náà ló jẹ́ pé a gbọ́dọ̀ mọ̀ pàtàkì ọkàn ànábì sì jẹ́ ká mọ̀ pàtàkì ẹ̀ wípé ọkàn yìí gan òun ni ìpìlẹ̀ ìjọ́mọ ènìyàn ló fi wá sọ fún wa pé bá ṣe ẹran kan ń bẹ lára ọmọ èèyàn bá ṣe ẹran yìí tó bá lálàáfíà gbogbo ara ní ò lálàáfíà bá ṣe ẹran yìí tó bá wà corrupt tí fáírọ̀sì bá wọ̀ tó bá gbé fáírọ̀sì gbogbo ara náà ní ó gbé fáírọ̀sì kí ni bá ṣe ẹran yìí ànábì ní alahuwa alqalb òun náà ní ọkàn tó tí ọkàn yìí bá wá rí ìtọ́sọ́nà dáadáa tó rí ìtọ́sọ́nà dáadáa gẹ́gẹ́ bá ṣe sọ nígbà kan tá a ti sọ̀rọ̀ nípa maradul qalb wa ilajuhu àwọn àárẹ̀ tí wọ́n bá ọkàn àti kí ni solution àti discuss ẹ̀rí lórí program yìí ta ni pé state mẹ́ta lọ ọkàn máa ń wà ìmọ̀ kó jẹ́ ọkàn tó lálàáfíà qalbun salim ọkàn tó lálàáfíà a sọ̀rọ̀ nípa ọkàn tó ń ṣàárẹ̀ àti tó ti kú náà bá a bá wá ráyè mójútó ọkàn dáadáa tó lálàáfíà òun ni àánú Ọlọ́run fi ráyè jókòó sínú ọkàn ẹ̀dá ẹ wá rí ọkàn ẹ̀ṣẹ̀ tí kọ̀kọ̀ tá wí azunubul batina àníwá òun onírànà làwọn náà àmọ́ jáwò kan bí ẹ̀mí ni algaflatu anillah àkọ́kọ́ náà ní kéèyàn ó gbàgbéra nípa Ọlọ́run ọba tó dáa
lára àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan ní ìran kan ní kéèyàn gbàgbé nípa Ọlọ́run ọba tó dáa. Ẹ̀rí kí ló mú yàn gbàgbé nípa Ọlọ́run ọba tó dáa? Òun náà ni atakathur káṣà máa wá kó máa pọ̀ sí owó mi pọ̀ ju tiẹ̀ lọ, ilé mi pọ̀ ju tiẹ̀ lọ, èmi ìṣẹ́gbẹ́ rẹ̀ mi kan báyìí. Gbogbo àwọn ilé yìí ara àwọn nǹkan tó ṣe pé ó máa jẹ́ kéèyàn gbàgbé Ọlọ́run. Ó máa jẹ́ kéèyàn gbàgbé Ọlọ́run. Nítorí pé ọmọ ẹ̀dá bọ́lọ̀ ń ṣe dá wa. Takathur táwì ẹ rí pé nígbà tí a wà ní alamuzar tá ń bẹ ní ẹ̀mí tọ́lọ́run ò tí ì wọ̀ wá ní aṣọ tó gbé wa wọ̀ yìí, tí ò tí ì gbàṣọ hàn wọ̀nyí táwọn pé Abdul Qadir ni kò tí ì gbé ẹ̀wù tèmi náà wọ̀ mí báyìí. Nígbà tí gbogbo wa ń bẹ lẹ́mìí Ọlọ́run ti bí wá pé alastu bi rabbikum Qalu bala. Ọjọ́ tọ́lọ́run bí wá pé ẹdó náà ta lólúwa yín ta lẹ́ẹ̀mọ̀sìn tó gbá náà ni pé ta tún wà ní ìwọ náà ni. Awí bẹ́ẹ̀ ńjọ́ náà lọ́hùn-ún a sì mọ̀ bẹ́ẹ̀ ńjọ́ náà lọ́hùn-ún ipe Ọlọ́run lọ́ba tá a mọ̀ sìn òun náà lólúwa wa. Àmọ́ ńgbà tọ́lọ́run wá gbé ẹ̀wù wọ̀ wá tán tó gbé ẹ̀wù wọ ẹ̀mí ni ti ní bọ́dì tó ní bọ́dì tó wá di pé ó bẹ̀rẹ̀ sí ní mọ adùn ayé ló bá gbàgbé àdéhùn adùn ayé tó mọ̀ ni wọ́n á fẹ́ kó mọ pọ̀ sí, ó wá gbàgbé àdéhùn ìpìlẹ̀ tó sọ fọ́lọ́run pé ìwọ la máa sìn ìwọ la máa jọ́sìn fún. Lọ́lọ́run fi wá ń sọ fún wa pé bismillahir rahmanir rahim alhaakumut takathur hatta zurtumul maqabir kalla sawfa ta'lamun thumma kalla sawfa ta'lamun. Ọlọ́run ní ẹsẹ̀ rí ojú kòkòrò nígbà tá a ti tọ́ ayé wò ni òun ló wá dùn mọ́ wa lẹ́nu àti wá gbàgbé primary aim tọ́lọ́run fi torí ẹ̀ dá wa. Pé tọ́lọ́run sọ fún wa pé kí ni primary aim wa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Primary aim Ọlọ́run lórí wa nìyẹn. That's our primary assignment láyé láti wá sin Ọlọ́run. Ṣùgbọ́n gbàtà wá ti wá bọ́ sínú ọlá yìí tá a ti mọ adùn yìí òun nìkan la máa fẹ́ kó ṣá máa pọ̀. Ọlọ́run wa ní pé látara bẹ́ẹ̀ alhaakumut takathur kó máa wá pọ̀ yẹn yóò ti wá padà wá kó àìrójú àráyè bá wa. A ti wá gbàgbé nípa àdéhùn tá a ṣe sọ fọ́lọ́run bá ń jọ́ kí náà pé ìwọ la máa sìn tiẹ̀ la máa ṣe. Káwá rántí pé talimatul ard la yasuddu shay'un illa turab. Kò tó ojú kòkòrò kó máa pọ̀ sí tẹ́nì kọ̀ọ̀kan wá ní la yasuddu shay'un illa turab. Kò tó ní kò sí nǹkan kan tó lè di àfi yẹ̀pẹ̀. Iyẹ̀pẹ̀ tá a ti wí náà kì í ṣe pé wá lọ já yẹ̀pẹ̀ tí fẹ́ mọ́ wá kó dì kọ́ hùn níjó bá kú bá tó má da yẹ̀pẹ̀ lé lórí ọjọ́ náà ni ó tó dú ní ojú kòkòrò pé àdà. Nobody kọ́dé kàdájú bí la ṣe é. Kọ́dé kàdájú bí ìgbà tí ò ṣe pé mú wá ṣe kò wá tẹ́lẹ̀ náà. So ẹbí àwọn tí wọ́n máa ń dá àwọn ọmọ ti ta wá ní pé kò móge wá kò lè móge lọ. Ò mú nǹkan kan wá látọ̀dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ pé yóò mú nǹkan kan padà. So eléyìí jẹ́ àkọ́kọ́ nínú pé kéèyàn gbàgbéra nínú Ọlọ́run kó gbàgbéra. Ìgbàgbéra ní Ọlọ́run la pè ní ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ tọ́pọ̀lọpọ̀ ò mọ̀. Lára bẹ́ẹ̀ ni pé owó tá a bá ti ní tó bá pọ̀ téèyàn bá torí lè yà ń sọ fún wa torí pé kì í ṣe pé ká má lówó kọ́ ká má kọ́lé kọ́ torí Ọlọ́run sọ fún wa wala tansa nasibaka mina dunya. Wọ́n gbàgbé ìpín tiẹ̀ náà láyé bí wọ́n bá ń wáyé tán lówó ìwọ náà wá bó ti lówó wọ́n kọ́lé ìwọ náà kọ́lé wọ́n ra mọ́tò tó dáa ìwọ náà ra mọ́tò tó dáa. Ó kàn jẹ́ ká mọ̀ pé ìtọ́rì kama ahsanallahu ilayka ṣùgbọ́n nípìnlẹ̀ kó tó sọ pé wabtaghi fima ataka Allahu daral akhirah. Bó bá ti wá rí òun ni òfin máa jẹ́ tí ìgbàgbéra bá ti wá dé òun lẹ̀ṣẹ̀ táwọn torí owó yẹn bá ti wá dé yashghulul insana an ada'i huquqihi. Ọmọ èèyàn wá gbàgbé yóò wá bísì pẹ̀lú owó dé pé ẹ̀tọ́ tó yẹ kó fún Ọlọ́run bá ẹ̀dọ́ gbàgbéra. Wa ada'il fara'id gbogbo àwọn tó jọ́ràn ẹ̀tọ́ ká fún Ọlọ́run ẹ̀dá ó gbàgbéra torí pé kí ló tún kù tẹ́dá ó máa rán bówó ni ó ti mọ pọ̀ sí bọ́lá ni ó ti mọ pọ̀ sí bí ó ti mọ protect owó ní tí nǹkan kan ò fi ní ṣe débi pé ẹ̀tànjẹ wà tara bẹ́ẹ̀ wọlé owó yóò wá padà mú ẹ̀tànjẹ yóò mú wọlé bẹ́ẹ̀ náà ni tá a bá ti bímọ náà tó pọ̀ táwọn ọmọ ti ń ṣe kíní gbogbo ilé ìgan náà ó lè mú ni gbàgbé pé èèyàn tẹ̀ ní bùkátà kan níwájú Ọlọ́run á ní aláwọn ọmọ bẹ́ńlé aláwọn kíní bẹ́ńlé gbogbo nǹkan á ti wá gbẹ̀mí lé gbogbo àwọn nǹkan tó tayọ
ọlọ́run ọba tí mo fún ní débi pé àwọn kìnìún ní mo wá fi wò pé ó ń kó yìí báwọn yóò wá di pé competition máa ṣẹlẹ̀ lórí pé èmi mo lélẹ̀ èmi mo ní tọ̀hún gbogbo lè ẹ̀rí Ànábì Muhammad sallam ó wá sọ fún wa pé gbogbo àwọn kìnìún tó bá ti délẹ̀ tán ìgbéraga ìmọ̀ wọnú ẹ̀dá yóò wọnú ayé ẹ̀dá Ànábì Muhammad sallam àníbà ni Ànábì dẹ̀kẹ̀rẹ̀ òun ni rẹ́fẹ́rẹ́nsì gbogbo olùgbàgbọ́ òdodo láyé. Masha Allah. Ànábì wa ń sọ fún wa nínú àdéhùn pé law alimtum ma alam la da'iktum qalila wa la baqaytum kathira. Tẹ́ bá ti pé èyí tèmi Ànábì mọ̀ tẹ́ pé iná mọ̀ ni ẹkún yín ni ò bá pọ̀ jù rìn lọ. Bẹ́ẹ̀ bá rẹ́rìn níwọ̀n bá rẹ́rìn. Èyí yóò mọ láyé dáwọ̀ yìí. Ẹkún lẹ́sùn jù. Kí l'Ànábì wa mọ̀ tá a mọ̀? Ànábì ló dá Ọlọ́run ọba rẹ̀ mọ̀. Ó mọ̀ pọ̀ bá a ṣe yóò wú ni. Kò sẹ́ni tó lè withstand ìyá rẹ̀. Gbogbo eléyìí t'Ànábì mọ̀ nípa Ọlọ́run ló fi jẹ́ ká mọ̀ pé bẹ́ẹ̀ bá mọ Ọlọ́run ni ẹkún yín ò ní pọ̀ ẹkún yín ni ó pọ̀ ju ẹ̀rín yín lọ. So látara bẹ́ẹ̀ gbogbo àtàwá jẹ́ mùsùlùmí gan náà gẹ́gẹ́ bí ìjọ àwọn ìgbàgbéra kan náà wá bá wa látara pé a rò pé alágbára alówó apọ̀ ló ń kà a ní weapon gbogbo lè mú wa gbàgbé wípé Ọlọ́run ọba ní í ṣe gbogbo nǹkan débi pé a tún máa wá fọ́nbù pé nánú qadirun ala himayati anfusina bí anfusina a wà capable láti protect ara wa a ti gbàgbé pé ẹni tó ń ṣe gbókínì a wà pé a pọ̀ in nọ́mbà náà a pọ̀ in kíní náà títí tọ́lọ́run fi wá jàn wá mọ́lẹ̀ látara àìmoore ìpè Ọlọ́run ọba ni ó ń ṣe tọ́ látara àwọn ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ yìí náà yóò wá mú wa lọ sí ọ̀dọ̀ àwọn irúnran profession wa tá à ń ṣe láyé tá à ń dẹ́ṣẹ̀ kọ̀kọ̀ níbẹ̀ tá à dẹ̀ mọ̀ ọ̀ àìdá ká mọ̀ kó jẹ́ pé ó ti overwhelm wa ni gẹ́gẹ́ bí atajir ẹni tí ó ń tajà tó ń ṣòwò òun náà yẹ fúlẹ̀ anrọ̀bì yìí òun gan gbàgbéra nípa Ọlọ́run ọba rẹ̀ kí nìdí tí oníṣòwò fi ń gbàgbé nípa Ọlọ́run ọba rẹ̀ tí ń fi wá jẹ́ ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ òun náà ni pé the first and the last target ẹ̀ ní gain. kíkún àkí ń rọ́ lọ́hùn mọ́. the first and the last òun ni kó ṣá gèrè. báwo la ṣe jèrè. kó jèrè. kí lọ́lọ́run wí báwo ni ń ṣe ta tí ó fi dùn mọ́ lọ́hùn. rárá kò fẹ́ mọ̀ bóyá ẹni tóun bá ṣe business bóyá ó lose àbí kò pé kóun ṣá ti jèrè. so egbò eléyìí ní wàá jẹ́ kó di pé oníṣòwò kó máa wá shit kó máa shit tóníṣòwò bá ti wá shit ẹ mọ̀ pé owó tiẹ̀ ń pọ̀ sí ni ẹ wo irú àwùjọ tá a wà nísìn bówó nǹkan ṣe ń wọ́n sí owó nǹkan ń pọ̀ sí wọ́n wá reduce quality àti quantity. kíní yóò tóbi tí tó mọ́ owó ẹ̀ sì lọ sókè sí. bẹ́ẹ̀ni tán bá ní wọ́n fẹ́ change owó búrẹ́dì nísìn búrẹ́dì tán rà ní 100 naira ó yẹ kó remain size yẹn náà nígbà tán ti fẹ́ sọ di 150 ṣùgbọ́n wọ́n á sọ di 150 yóò wá tó bọ́ sí ìdajì oní 100 ti tẹ́lẹ̀. bàbá ọlọ́mọ sàjárí pé mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wípé táìmù tá a wà yìí kò lè tó wa àfi kẹ́ ẹ tún padà wá inshallah pẹ̀lú ògo Ọlọ́run inshallah ẹ̀ tún padà wá ńjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ọ̀dà Ọlọ́run ọlọ́mọ sàbà ṣe dáadáa fún yín ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah wẹ́ olólùfẹ́ wa tí ẹ̀ ń wo ètò Al-Hikmat pẹ̀lú yọ̀ọ̀dà Ọlọ́run bàbá wa Khalifa Kamil Garu wọ́n tún yọjú sí wa níjọ́ mẹ́jọ láti kọ̀ntínú ọ̀rọ̀ nípa tí wọ́n ń bá wa sọ ìtorí pé ibi tí wọ́n dé yìí gangan níbẹ̀ lọ́rọ̀ ibi tí ó ti mọ tí oníṣòwò tí ó ti mú tiẹ̀ àwọn láńlọ́ọ̀dù wọn ò rí tí wọ́n mú àwọn kíátẹ́kà wọn ò rí tí wọ́n mú gbogbo ìwà alápàtà ó rí tiẹ̀ mú gbogbo ń tó lè máa ń ṣe kọ́dà ọlọ́pàá yóò rí tiẹ̀ mú àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tá à ń ṣe lọ́hùn látara profession wa láti rẹ́ láṣẹ wa káàdẹ̀ fúra mọ̀ pé à ń ṣe Ọlọ́run torí pé kí ni àlùgàfúlátù ànìlá ìyẹn gan-an ni ntọ́fàánù torí mọ̀pọ́lọ́hún rí ẹni tí ń sabúrú wọn mọ̀pọ́lọ́hún rí kọ̀ mọ̀ pé gbogbo tóun ṣe pátápátá Ọlọ́run mọ́ nítú ẹ̀ kò ríro bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lẹ́yìn máa gbọ́ àlàyé nípa ẹ̀ tó bá dijọ́ mẹ́jọ Ọlọ́run sábà mi sí dáadáa fún yín bàbá ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run lálá torí àsìkò tí ó gbà wá ni ètò tó dé òní jù báyìí lọ pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run insha Allah ta'ala bó fi àsìkò yìí kí afá wa bàbá Fadila Sheikh Abdul Latifi Uthman Animasahun bàbá wa mufti diyar gbogbo òjòkó gbogbo níjòkó lọ́hùn kọ́lọ̀ ń dákun mọ́sàbà mi dúró tì í bàbá ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah ọ̀sẹ̀ yìí náà ni a bẹ̀rẹ̀ anniversary wa 25 years anniversary dalfat jimoh àtòní ibẹ̀ láti kí àwọn bàbá wa
ọlọ Sheikh Thawban Abdullahi Adam Abdullahi lórí àwọn oníwọ̀n akíjímọ̀ fún wa níbẹ̀ lénìí pẹ̀lú ògùn ọlọ́run ní ọ̀la àtọ̀túnla ẹ pàdé mi ń bẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run fún celebration hafla náà kọ́lọ́ mọ́sà ṣe ní ọ̀rọ̀ fún wa mo kí púpọ̀ ẹ kú náwó ọlọ́run fa àlùbáríkà sí o Dalifat náà kò ní bàjẹ́ kò ní dàrú ọ̀rọ̀ ẹnì kankan wa náà ò ní bàjẹ́ kò ní dàrú pápá yẹ́yìn náà tẹ́yìn náà bá ní nǹkan kan ṣe tẹ́ ẹ fẹ́ gbé wá fún mi bóyá MC lẹ́fẹ́ kí n bá yín ṣe ni abẹ́fẹ́ kí n bá yín ṣe jíǹkò kí n bá yín ṣe ìpolówó gbogbo tẹ́ ẹ bá ń ṣe ẹ pè mí sọ̀rọ̀ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi tí mo máa ń fi ilẹ̀ gbogbo gbani náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin náà fẹ́ gbé polówó wá fún wa lórí ètò yìí tá a pè ní Al Hikmat à ń retí yìí àbẹ́ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò Ramadan ti dé tán mẹ́ẹ̀ bá ní ó sì pẹ́ rọ́ December làwọn yìí nísìn Ramadan kù nǹkan bí oṣù méjì nísìn torí pé ending of February sí early of March lábẹ́rẹ̀ Ramadan ìsára kásámú ní 28th of February ká dẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ àkọ́kọ́ ní March 1st àbí ká kásámú ní March 1st ká bẹ̀rẹ̀ ní 2nd of March so definitely gbogbo ẹni tó máa ń ní nǹkan kan ṣe pẹ̀lú wa nínú àwẹ̀ nísìnyí ká ẹ ti máa pè mí nọ́mbà tá ẹ lè pè mí sí ní 08023055086 08023055086 pẹ̀lú ògbọ́lọ́ inshallah tó bá di jọ́ mẹ́jọ ẹ tún máa pàdé àwọn bàbá wa Khalifa wa Garu inshallah tó bá di jọ́ mẹ́jọ náà ẹ tún máa pàdé mi náà Alhaji Abdulkadir Yusuf ọba owó àdó àlèmí ń jẹ máa sàlám wa ila liqa.